ìkejì ní ẹjọ́ nítorí Ọlọ́run a ní Odùduwà fẹ́ péjọ ẹjọ́ níbo làwọn ẹlẹ́sìn àwọn bíi bàbá Adébóyè níbo ni wọ́n dúró sí ìbéèrè ni o kò ń ṣèjà o torí gbogbo wọn sì nígbà tí a bú wọn o ẹ mọ̀ pé mi kì í búyàn wọn ò dẹ̀ kọ́ mi bọ́n ṣe ń búyàn mi ò dẹ̀ mẹ́ búbú torí ọmọ tí wọ́n kọ́ tó gbẹ̀kọ́ ni mí ẹjọ́ nítorí Ọlọ́run nígbà COVID-19 yìí tí kú ń pa funfun tó ń pa dúdú tó ń pa lọ́tún tó ń pa lósì gbogbo àwọn bàbá Adébóyè yìí kí tó orúkọ àwọn yòókù ẹjọ́ bá mi dá síbí gbogbo wọn ni wọ́n dìde tí wọ́n lọ ń gbówó fún federal government yes ẹ bá mi béèrè lọ́wọ́ wọn wípé owó wo náà ń gbé fún Buhari ṣé Buhari yẹn ó jẹ́ ìran wọn ẹjọ́ mi ò mọrúkọ gbogbo wọn tán o because ẹjọ́ ẹ máa fún mi lórúkọ wọn orúkọ wọn ni mo need torí bàbá yẹn ló máa wá sórí mi bàbá ṣe Adébóyè ibi tí wọ́n ń lówó dé lẹ lówó dé bàbá kí lẹ fẹ́ fowó yẹn ṣe àgbáyé á túbọ̀ dálẹ̀ o ẹ pẹ́pẹ́pẹ́ ẹ fọwọ́ páwú ẹ fèrègì jòbì ẹ fọ̀pá ṣèkẹta ẹsẹ̀ ẹ fi máa rìn lọ́jọ́ ogbó yín nínú àlàáfíà lẹ́dẹ̀ máa lò yókù ọjọ́ ayé yín ẹjọ́ sàǹbó lẹ dúró sí a fẹ́ mọ bí tẹ́ ẹ wà nítorí ẹ gbóná ẹ tutù ẹ̀yin lẹ́ ń kà sí wa nínú Bíbélì lójoojúmọ́ o kò gbóná kò tutù ẹ̀yin lẹ sọ fún wa wípé wọ́n máa pọ̀ jáde nínú ẹnu Ọlọ́run náà máa pọ̀ jáde ó ní tó bá fẹ́ gbóná kó gbóná tó bá máa tutù kó tutù ó ní má ṣe lọ́wọ́wọ́ bá ṣe má lọ́wọ́wọ́ nítorí kò ní ìtumọ̀ bàbá Adébóyè àtàwọn yòókù kí lorúkọ wọn ẹ jẹ́ fún mi lórúkọ wọn ẹ rán mi létí àwọn yòókù mo kí gbogbo ẹ̀yin tí ẹ wọlé síbí báyìí bí mi tí ẹ dárúkọ yín Níkẹ́pọ̀lá Ọ̀ṣun that's my blood gbogbo yín ni mo kí pátápátá ẹ fún mi lórúkọ àwọn bàbá yòókù gbogbo yín lẹ dẹ̀ mọ̀ nǹkan tẹ́ ń ṣe lábẹ́lẹ̀ gbogbo yín lẹ dẹ̀ mọ̀ nǹkan tẹ́ ń ṣe lórí ọ̀rọ̀ àwa Yorùbá lórí ọmọ Odùduwà níbo lẹ dúró sí fún wa àwọn owó tẹ́ ń gbé fún ìjọba yìí tó bá tẹ̀ ṣe pé táàsì lẹ fi san ẹ fi san táàsì o ẹni COVID-19 wà ń gbòòrò àwọn èèyàn ró ń jẹjẹ mò ń wo mẹ́sẹ̀jì kí n lè rí orúkọ àwọn yòókù kan má lórúkọ wọn nìkan là ń dá níbí báyìí ẹ jọ̀ọ́ fún mi lórúkọ àwọn yòókù yẹn ẹ jọ̀ọ́ mo ní ìdí orúkọ wọn dédé pátá mẹ́sẹ̀jì ti pọ̀ jù ẹ jọ̀ọ́ fún Bíṣọ́ọ̀bù Oyèdépò Pastor oh God ìwọ fẹ́ ní má ṣe yẹn fún mi ẹ fún mi ní ìṣẹ́jú kan jẹ́ mú pẹ́ẹ̀nì mi torí pé gbogbo yín pátá ni máa dárúkọ Pastor Baker Pastor Bakare àbí Bakare Pastor Kumuyi bàbá Olúkọ̀yà ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń fún mi lórúkọ wọn yẹn ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń fún mi yẹn mo mú orúkọ yẹn jáde ni o ẹ ṣé gbogbo àwọn tí mo dárúkọ yìí gbogbo wọn ni Ọlọ́run kẹ́ tí wọ́n dẹ̀ kẹ́ra wọn náà let me say it that way Ọlọ́run kẹ́ wọn wọ́n dẹ̀ kẹ́ra wọn lára àwọn tá a gbé wá sórí ètò ní Heritage TV lára àwọn bàbá yẹn sọ wípé wọ́n á kọ́ yunifásitì ọmọ ọjọ́ wọn gan ò lè lọ kò lè mọ́mọ́ lọ síbẹ̀ débi tí ọmọ Yorùbá máa mọ́mọ́ ẹ̀ lọ síbẹ̀ tó bá ń ṣe olówó kó lówó yẹn débi tí wọ́n ní dé ò ní lè lágbára àti mọ́mọ́ ẹ̀ lọ síbẹ̀ ẹ jọ̀ọ́ bàbá ẹ̀yin bàbá wọ̀nyí ẹ̀yin pásítọ̀ tẹ́ ń fi jẹ́ẹ̀tì ṣẹ̀ṣẹ̀ rìn à ń sọ̀rọ̀ Odùduwà
níbo lẹ dúró sí? A fẹ́ mọ̀ bí tẹ́ dúró sí ni o, torí ẹ lè máa ṣòkè ṣodò kò bá bì kan jẹ́, gbogbo ẹ̀ la mọ̀ o, a lè máa sọ̀rọ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ máa dé bi tí ọ̀rọ̀ ti máa sọ̀rọ̀ ẹ̀, ibẹ̀ là ń bá lọ. Ó lè má jẹ́ ní nítorí gbà mí ọ̀rọ̀ máa wà kò ní sáyè, gbà mí kẹ̀dẹ̀rí àyè máa wà kò ní sọ̀rọ̀. Níbo lẹ dúró sí sà? Àtó bẹ́ẹ̀ láti máa béèrè lọ́wọ́ yín, ṣùgbọ́n nítorí pé Ọlọ́run fún wa lórí ọ̀fẹ́ láti lè béèrè. Níbo lẹ dúró sí Pastor Fatoye? A fẹ́ mọ̀ bí tẹ́ dúró sí fún wa ni. Nítorí nígbà tí ilẹ̀ Yorùbá tí ó ń jìyà, bí wọ́n ṣe ń pa wọ́n lọ́tún tó ń pa wọ́n lósì tó ń pa Yorùbá lósì, tí Fúlàní ń wọ ìgboro tó ń bà wọ́n jẹ́, tó ń gba ilẹ̀, ẹjọ́ àwọn prọfẹ́sì yín ń kọ́ bàbá, gbogbo yín ni o, bẹ̀ látorí bàbá Adébóyè, Pásítọ̀ Adébóyè, tó fi kan bàbá Oyèdépò, tó fi kan bàbá Bákàrè, bàbá Kúmúyì, Olúkọ̀yà, Fátóyè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Pẹ̀lú gbogbo tó ń ṣẹlẹ̀ láyìíká wa, ẹ̀ ń fetí yín gbọ́, kódà ẹ̀ fojú yín rí nínú ẹ̀. Kí ni ìrànlọ́wọ́ tẹ́ ṣe fún ilẹ̀ Yorùbá? Ẹ ṣèrànlọ́wọ́ kẹ́ gbówó sílẹ̀, ẹ̀yin fi jẹ́ẹ̀tì ṣẹ̀ṣẹ̀ rin o. Wọ́n dá ìdá mẹ́wàá, ẹ̀ ń fi POS ẹ̀ fi ń gba ìdá mẹ́wàá lójoojúmọ́, owó ń wọlé. Ó di ìrànlọ́wọ́ mélòó tẹ́ ṣe fáwọn tó ń dá owó yẹn ká tẹ̀ tó wá sọ pé ilẹ̀ Yorùbá? Nígbà tẹ́ dẹ̀ máa lẹ́fẹ́ fún wa ní nǹkan, ẹ sọ pé owó tí mo fẹ́ gbé sílẹ̀ yìí o. Nígbà tẹ́yìn náà fojú ara yín rí, tí ìṣe pé ẹ̀ fojú ara yín rí, ẹ̀dẹ̀ ń fetí ara yín gbọ́ ìyà tó ń jẹ South West. Wá owó tẹ́ lọ gbé fún ìjọba yẹn, wá lè sọ pé ilẹ̀ Yorùbá ni mo fẹ́ gbé fún, ṣe bí orúkọ Yorùbá lẹ̀ ń jẹ́. Bàbá wa Adébóyè, bàbá wa Oyèdépò, bàbá wa Bákàrè, bàbá wa Kúmúyì, bàbá wa Fátóyè. Orúkọ Yorùbá ni gbogbo ẹ̀, ọmọ Odùduwà ni yín. Ẹ bá sọ pé kí Jésù tó dé, òun láti ní àṣà wa. Jésù dẹ̀ sọ wípé òun ò wá láti pa òfin Mósè run bí kò ṣe láti mú ṣẹ. Ibi tó bá wù yín lẹ máa ń kà fún wa nínú Bíbélì, ṣùgbọ́n Ọlọ́run fìmọ̀ yé wa jura wọn lọ. Ẹ jọ̀ọ́ sà, ẹ̀yin bàbá wọ̀nyí, ọjọ́ yín á dalẹ́. Àníwá yín tì nílẹ̀ Yorùbá. Ọlọ́run fi ń ṣe jíngí fún wa, ẹ̀dẹ̀ ní fọ́dànù, ṣùgbọ́n ẹ ní láti tún jíngí yín yẹn fọ̀ kó mọ́ kó bá lè ríran dáadáa. Nǹkan tí mò ń sọ ni wípé owó tẹ́ gbé lọ fún wọn yẹn, kí ló dé tẹ́ gbé fún àwa South West? Kẹ́ gbé fún ìpínlẹ̀ Èkó, Ọ̀ṣun, Ògùn, Èkìtì àti Oǹdó, kẹ́ ní ká pín ká fún àwọn aláìní. Kàkà kẹ́ ṣe bẹ́ẹ̀, àti ẹ̀gbọ́n Dangote ò ṣáà ń ṣe ọmọ Yorùbá. Ẹ fún wa, ṣùgbọ́n tó Odùduwà bá dé, ṣé ọ̀dọ̀ àwọn Fúlàní lẹ máa fìdí sọ? Ṣé bẹ́ẹ̀ lẹ máa kó lọ? Àbí North lẹ máa kó gbà? A fẹ́ mọ̀ bí sẹ́ ń lọ ni o, torí ẹ ní láti mú kan ní ẹ lè máa jẹ́ ọ̀ṣáká ń ṣoko. Tẹ́ bá máa jẹ́ ọ̀ṣáká, ẹ jọ́ ṣáká kẹ́ dúró nídìí ọ̀ṣáká. Tẹ́ bá dẹ̀ máa jẹ́ òṣoko kẹ́ dúró nídìí òṣoko. Ìyẹn là ń sọ ń sìn. À ń sọ pé ìyà ń jẹ Yorùbá, ilẹ̀ ń jẹ ọmọ Oòduà. Ẹ wà lára àwọn tó fìyà jẹ wá náà. Ẹ wà lára àwọn tó fìyà jẹ wá. Nítorí pé ẹ̀ náání wa rárá. Àwọn ò wá láti wá bú èbú wa, àdẹ̀ lè bú yín torí wọ́n kọ́ wa nílé eré, àdẹ̀gbẹ̀kọ́, àtútúra wa kọ́ pẹ̀lú. Ṣùgbọ́n ọ̀rọ̀ là ń bára wa sọ yìí, kì í ṣọ̀rọ̀ èbú, kì í dẹ̀ ṣọ̀rọ̀ àlùfàǹṣà. Ọ̀rọ̀ pé kẹ́ ẹ jókòó kẹ́ ẹ tú ọ̀rọ̀ yìí rò, kẹ́ ẹ tú ṣà bí ìgbà téèyàn fẹ́ ṣa kàńdá tó wà nínú ìrẹsì àbí tó wà nínú ẹ̀wà. Ìyẹn la fẹ́ kẹ́ ẹ ṣe. Kẹ́ bá wa ṣe àtúnṣe ní kíákíá. A ní ìdìrànlọ́wọ́ yín nílẹ̀ Yorùbá. Àìnífẹ̀ẹ́, àwa sọ wípé ànífẹ̀ẹ́, ó yẹ ká nífẹ̀ẹ́. Báwo la ṣe fẹ́ nífẹ̀ẹ́? Tá bá sì ń ṣe àgàbàgebè ara wa,
tá à ń ṣe gbọ́ yìí sọ yìí tá à ń lọ sọ́tún tá à ń lọ sósì báwo la ṣe fẹ́ nífẹ̀ẹ́? Ìyẹn la kọ́kọ́ máa bójútó, ìyẹn la bá bójútó. Àmọ́yé àwọn tó wà ní government tó jẹ́ pé tó bá ti ṣe meeting tó báyìí pé ibi tá à lọ rèé o, gbogbo wọn ti jọ agree, tó bá kúrò ń bẹ̀ ó máa gbẹ̀yìn lọ. Mo rántí ọdún náà lọ́hùn tí a wà nínú ẹgbẹ́ kan tí a pè ní Nigerian Citizen for Change. Èmi ni mo dá sílẹ̀, èmi kékeré yìí ló dá sílẹ̀. Nínú ẹgbẹ́ yẹn wá decide pé ìyà ń jẹ àwọn ọmọ location 9 pẹ̀lú Nigeria House bí wọ́n ṣe ń ṣe sí wọn. Bó bá débẹ̀ wọn ò ní rí pálí gbà, ibẹ̀ yẹn máa ń rùn bíi latrine ni, wọn ò tọ́jú bẹ̀. Àwa tá a lọ ṣeré o, èmi yìí ni mo kó èèyàn lọ. Nígbà tá a ṣe meeting ìdákọ́kọ́ wípé à ń lọ sí Nigeria House, à ń lọ bá wọn lójijì àti kọ lẹ́tà wọ́n ṣe wípé àwọn ò rí lẹ́tà wa, ẹ jẹ́ ká kóra wa lọ síbẹ̀. Nígbà ayé Tàfídà tó kọ́kọ́ dé, àbá ní ká kóra wa lọ. Ṣé mo pa ti ṣe meeting yẹn ó ti dùn mọ́rán lára wa, mi fẹ́ dárúkọ onítàn. Nínú àwa tí a fẹ́ lọ represent, gbogbo wa kọ́ là ń lọ torí àpọ̀ ń gbà yẹn tá máa ń ṣèpàdé yẹn, wọ́n wá yan àwa tá a máa lọ. Lára àwa tí wọ́n yàn tó máa lọ ló lọ sọ fún wọn ní Nigeria House pé àwọn kan ń bọ̀ o, wọ́n ń gbógun bọ̀ wá bá yín o, wọ́n láwọn bọ̀ wá jà ní Nigeria House o, ẹ tètè múra sílẹ̀ dè wọ́n o. Àwa náà múra, àmọ́ pé wọ́n ti gbẹ̀yìn lọ. Kí ló ṣe wá tó jẹ́ wípé ọ̀tá ara wa ni wá? Táwọn èèyàn kan bá sọ wá lóbìnrin lọ̀tá obìnrin, ọ̀tá ara wa ni gbogbo wa, àtọkùnrin àtobìnrin, à ń ṣọ̀tá ara wa. À ń bara wa láyé jẹ́, à ń bara wa lójú jẹ́. Àwọn kan ní àwọn ògbàgbọ́ pé Odùduwà yìí máa ṣe o. Ibẹ̀ ni kẹ́ ẹ jókòó sí, kẹ́ fọwọ́ kẹ́kọ̀ọ́ gbénú bí ta tọ̀ lé. Kẹ́ má kúrò lójú kan, kẹ́ má fẹ́nu bàjẹ́, àwọn kan fẹ́nu gbé lọ sókè. Ẹ̀yin alágàbàgebè ẹ̀ ń fẹ́nu fà wá sílẹ̀, ibẹ̀ ni kẹ́ ẹ jókòó sí. Àwa ń lọ, ojú yín ló máa ṣe. Nígbà tá a bá gbà tán, ẹ wá fìtìjú karùn, ẹ wá darapọ̀ mọ́ wa, àbí ẹ máa bá Haúsá lọ àti Fúlàní. Bódẹ̀ ṣàwọn Ìgbò lẹ fẹ́ bá lọ, mo ṣúọ̀ pé àwọn èèyàn náà á lé yín padà síbi tẹ́ ẹ ti ń bọ̀. Why don't you join right now kó tó pẹ́ fún yín? Ẹ má gbàgbé bí mo ṣe ń sọ̀rọ̀, ẹ lọ máa sign petition. A sọ pé a fẹ́ gba Odùduwà republic yìí. A ti gbé petition jáde láti jọ́wọ́, ó ti lé ní ọ̀sẹ̀ méjì, àti ìrí 1000. Ẹ ti rí reason táwọn èèyàn ṣe ń sọ pé kò lè ṣeé ṣe fáwọn báyìí sí tí ìṣàwà. Nígbà tá a bá ní kẹ́ sign petition tó jẹ́ wípé ó ṣòro fún yín láti sign petition, bóyá nítorí pé ó dẹ̀ wà ní at the end of it wípé you can donate to GoFund, kì í ṣe dandan, because ó wà bẹ́ẹ̀ pé if you don't want to donate you can say you just want to share. Tó bá ṣe yẹn ni problem, you have done it long time ago. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí sign petition yẹn. Tó bá jẹ́ pé lóòótọ́ àti lódodo ọmọ Yorùbá àtàtà ni ẹ, wọ́n bí ẹ níléere, ìyà ìdẹ̀ tó fún ẹ lóòótọ́, o ò fẹ́ kán pa ẹbí ẹ, o ò fẹ́ kán pa ará ẹ, o ò fẹ́ jìyà kú, o ò fẹ́ sọ́fà kú, lọ sign petition yẹn right now. Afọ́mọ́ àlẹ́nu kan ni ò ní sign ẹ̀. Tó bá mọ̀ pé ọmọ ọkọ gidi ni ẹ́, ọmọ tí ìyá bí tí bàbá bí nílẹ̀ Yorùbá tó fọ̀já àrán pọ̀n, ọmọ tí ò fẹ́ kí ìran òun kó ṣègbé, kó tètè lọ máa sign petition yẹn nísinsìn. Bí mo ṣe ń sọ̀rọ̀ kí tó parí ètò, mo fẹ́ kí petition yẹn wọ 1 million. Òun ni mo ṣe ní kẹ́ bá mi share ètò yìí, torí tẹ́ ẹ bá share báwo ni wọ́n ṣe fẹ́ gbọ́. Ẹ má wá gbàgbésẹ̀, ẹ lọ sign petition yẹn bá ṣe ń sọ̀rọ̀ yìí. Petition yìí ó yẹ ká send ẹ̀ sáwọn tó wà ní France. Tẹ́nìkan tó wà ní France bá ti ní lọ́wọ́, kó share ẹ̀ káàkiri, kó bẹ̀rẹ̀ sí bá wa pín káàkiri. Àwọn tó wà l'Amẹ́ríkà tí wọ́n bá ní lọ́wọ́ kí wọ́n káàkiri. Ṣé bí Yorùbá ẹyọ kan là ń sọ̀rọ̀ ẹ̀, kì í ṣe Yorùbá méjì. Yorùbá kan ṣoṣo là ń sọ̀rọ̀, Odùduwà kan ṣoṣo ni. Ẹ bá wa fọ́n káàkiri. Tẹ́ bá fọ́n káàkiri, by now millions á ti fọwọ́ sí. Àwa tá wà ní UK la kàn pariwo àti sign ọkọ ẹ̀yin tẹ́ wà ní the rest of the world. Tẹ́nìkan bá ti bá wa gbé adọ́dọ̀ ẹlòmíì, ẹjọ́ ẹ bá wa gbé lọ.